ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí o mo kàn ń lọ nísìnyìgbà tí mo ṣe tán mo rí pé auxiliary wọn ló sọ̀rọ̀ lórí Fresh FM ẹ gbà ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ tí auxiliary sọ ẹ súnmọ́ bí eléyìí ò kì í ṣe old video ó sọ̀rọ̀ lẹ́ni lórí Fresh FM mo fẹ́ kí wọn náà fetí gbọ́ ó ti sọ àṣírí ńlá tó wà láàrin òun àti Mákindé ó dẹ̀ lóhùn ò bá Mákindé jà wípé wọ́tẹ́ẹ̀dì tí àwọn ìjọba gbélé ń lórí ó ní kì í ṣe ti tòun o ó lóhùn ò bá gbogbo ọmọ Ọ̀yọ́ jà mọ́ o òun ò bẹ́ẹ̀ níkẹ́ni jà o nǹkan tíjọba bá dẹ̀ ti sọ òun ti fara mọ́ ẹ̀tẹ́ tí yín kẹ́ ẹ gbọ́rọ̀ yìí o auxiliary ti sọ̀rọ̀ o ẹ̀yin ọmọ ìyáyé gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ẹ súnmọ́ bí ẹjẹ́ àjọgbọ́ torí níta bá jọgbọ́ ó lóun kọ́ lóun ní ìbọn ẹ̀dẹ́kùn bá wá dìbọn tí bínú gíní rẹ̀ ló ti wá ó ní wọn bá tòbọn sílẹ̀ pé kì í ṣe tòun ẹwà dúdú ìbọn tí wọ́n kó jáde nínú ilé auxiliary lóun kọ́ lóun ní ìbọn o ó lóun kọ́ lóun ní gbogbo rẹ̀ ẹ jẹ́ ká àjọ fetí wọn gbọ́ ẹ̀yin ọmọ àǹtí mi ẹ ṣeun gan bọ́tẹ́ bá ti wo fídíò ẹ bá pín ẹ ṣeun. wọ́n fi gun tòlótò wọ́n pè wá pọ̀ nígbà wọn rí i pé àwọn pípù yìí wọ́n fẹ́ lágídí wọn ò fẹ́ gbọ́n wọn ó dà lóru ni wọn ọ̀gá fi gbé PMS jáde àdẹ̀gbà bẹ́ẹ̀ à ń ṣe lọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣe ọdún mẹ́rin kọjá ń sìn ọdún mẹ́rin míì fẹ́ bẹ̀rẹ̀ tá a jọ sí campaign àjọṣe wàhálà àjọṣe gbogbo ẹ̀ ìgbà tí katakata tí wọ́n wá ní ìyẹn Ọ̀túnba Ṣẹ̀yẹ tó ní ó pè mí ó ní àwọn APC tí wọ́n wà ń ta nǹkan kan àtàwọn unions nǹkan kan tí wọ́n ti lọ bí 10, 15, 12 years ago pé wọ́n wọlé pé so gbogbo wa jọ dàpọ̀ pé àwọn deputy mi wọ́n máa step down fún wọn àwọn máa mú deputy kú àwọn máa mú tẹ́sán àpò mo ní kò lè possible nítorí pé gbogbo àwọn tẹ̀ ń sọ yìí àjọ jèrè union máa fẹ́ padà sí ààyè rẹ̀ wọ́n máa ń lọ tó bẹ́ẹ̀ tá a bá nọ́mbà 10 wọ́n bá lórí ìsọ̀. ẹ tètè sọ̀rọ̀ ní so ìjọba ti gbé gbèsè níjọ́ Thursday báyìí kí ni ìyàtẹ̀ ẹ̀kọ́ sí kí ni ìyàtẹ̀ ẹ̀kọ́ sí. ìgbésẹ̀ tí wọ́n gbé iná mo sọ pé ìtọ́jú lọ́yọ̀ọ́ bàbá ọmọ lọ́lọ́mọ èmi ò against ìtọ́gà ṣe so ti mi ò go against ìtọ́gà ṣe bẹ́ẹ̀ ti wanted tí wọ́n ń fi kàn mí kì í ṣe tèmi torí pé mi ò jà mi ò ṣe gangan gbogbo àwọn ọlọ́pàá tó ń lọ kó máa jọun ẹjọ́ jágunjágun ẹsẹ́gbẹ́ ọlọ́dẹ sẹ́mi tí n bá ti ànírú ìbọn tó bá nu ilé ìwọ̀n àkó sínú ilé mi tí mò ń gbé am I fool. so kí ni ẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ oníṣẹ́ onímọ́tò báyìí torí àsìkò ìjọba àsìkò. ọ̀rọ̀ ṣe mọ́tò ìtọ́gà ẹni tí gọ́vùnà Ṣèyí Mákindé bá ti ṣe ni mo ṣe èmi ò lè bájọba jà mi ò lè bájọba fa wàhálà ní tí gọ́vùnà Ṣèyí Mákindé tán bá ti fẹ́ ni mo fẹ́ bí wọ́n ní mo ìwà ń bẹ̀ déédéé wọ́n tún ní mo tún wà ń bẹ̀ déédéé but I'm still PDP to the core láìláì ẹ̀yin ò lè ní pé kí n sọ pé mo jọ torí olóore mi ni Ṣèyí Mákindé ó ṣe dáadáa fún mi Ṣèyí Ọ̀túnba náà dẹ̀ rí olóore mi ni. so ohun tá ẹ̀ ń sọ lẹ́yìn láàárọ̀ ni pé kò sí wàhálà mọ́ ohun tí ìjọba bá fẹ́ Ọlọ́run ní jẹ́ ohun tí gómìnà bá fẹ́ lẹ́ẹ̀bà gómìnà fẹ́. ilé màá bá fẹ́ mi ò ṣe kí n torí pé iṣẹ́ yìí náà ẹwà àwọn tó jọ̀gá wa èmi ò bẹ́ẹ̀ lọ́n kémi ò ṣiṣẹ́ ìdọ́jú arúgbó ń tèmi tí màá fi ìtayà tí màá fi jẹ́ bàbá àṣàlẹ̀ fún wọn so ti ìtọ́gà bá ti fẹ́ lèmi ọba fẹ́ èmi ò lè bájọba jà ń tèmi o. so ẹ ń fi àsìkò dá àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí pé ẹ̀yin àti àwọn ẹgbẹ́ yín kò sí lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ tí ìjọba ti gbé ní ìsìn kò sí ọ̀rọ̀ ìjà kò sọ̀rọ̀ jàǹdùkú. ẹ ń bá jà ìjọba mu ni nígbà tí mi ò sọ pé wọ́n lọ jà èmi olórí wọn mo sọ fún wọn pé ní tí ọ̀gá bá ti ṣe excellency ní tó bá ti ṣe lèmi ò fara mọ́ ìtọ́sí ni mo sọ fún mi pé ìtọ́sẹ̀ lọ́lọ́yọ̀ bàbá ọmọ lọ́lọ́mọ ìbọn ló dẹ̀ mẹ́tù wá mọ́jà ọ̀gá yìí ló fi mí sọ̀gá ọlọ́kọ̀ so tí wọ́n bá ti ní òun tó ń fẹ́ mi òun tó fẹ́ alhamdulilayi so mi ò lè já o mi ò báyàn já o ìwọ̀nba tí mo rí kọ́lọ́n fà lùbáríkà sí. ẹ ṣé gan ni kí n dẹ̀ fẹ́ mi kókò lọ ẹ ṣé gan ni ohun tí a fẹ́ gbọ́ náà ní àárọ̀ yìí nìyẹn.